pẹ́sìn tí ẹnìkan ni ó wà láyé a ní dẹ̀sìn pọ̀ ní ìtí mò ń wí láti jọ́ yìí ariwo tí mò ń pa náà rèé pé ẹjẹ́ àjọ gbé lálàáfíà a ní dẹ̀sìn pọ̀ ní orúkọ búwo ni wọ́n fún Akéwùgbàgbé Òdòmọ Akéwùgbẹ̀rú tán agbẹnusọ àwọn kèfèrí pásítọ̀ Akéwùgbàgbé Òdù ẹlòmíì ní ìsọ̀bẹ́sẹ̀lú ní kọ̀mẹ́tì òsè ń bẹ̀ nígbò jẹ́ pé bísínẹ́sì ni gbogbo wọn ń fẹ̀sìn ṣe kì í ṣe torí Ọlọ́run náà fi ń ṣẹ̀sìn kódà ó fi dórí ariwo tẹ́ ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ń pọ́ ọmọbìnrin kan ó ń bú mi tí ń sọ gbogbo ohun tí ọmọ nípa mi wàláhì mo fi sàárè mi búra irọ́ ní gbogbo ẹ̀. ó láwọn tí wọ́n tì í mi nítorí gbogbo kí máa sọ pé léyìí irọ́ ni mò ń fèsì ọ̀rọ̀ nu tí n bá ti mú ní kọ̀ọ̀kan ìsinú mi ò fèsì ọ̀rọ̀ àmọ́ mo fẹ́ ká yé ọmọ kí ló ṣẹlẹ̀ èmi wà lára àwọn tá a jọjà ogun ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí ń yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà wa tí ń ṣépè fún gbogbo àwọn àfáà wa tí ń àtàkì àwọn oníṣẹ̀ṣe tí ń sọ pé ẹ fún mi níjọ́ méje tó bá jẹ́ pé ẹ bá ní nǹkan kan ẹ fún mi níjọ́ méje ẹ̀yin tẹ́sìn yín ṣe báyìí ẹ̀yin tẹ́sìn yín ṣe báyìí tóun ọba ikú iná mọ́ yín ẹ kúnnù tóun ọba ikú ó lérí ó lé kàńjọ́ náà lẹ́yìn ìjọ́ méje ó sọ̀rọ̀ sáwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe padà tú jáde wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì Ọlọ́run Allah ẹnì kejì òun ló jẹ́ pé bíbélì báíbù lòun máa ń ṣe comparative àkìlọ̀ ẹ lọ rántí láti 2020 tí mo ti ń pariwo pé tí àwọn kírísítẹ̀nì bá lọ dé yéé gbogbo tí wọ́n mọ̀ nípa ìsìláàmù ni wọ́n mọ̀ sọ yóò sì máa jọ bí òdodo ara rẹ̀ ni ànábì jí pátápùpà tànábì ò dẹ̀ jí nǹkan kan ara rẹ̀ létà tírìtì lánàá tí wọ́n sọ pé èrè sìgìdì ní jẹ́ àlá ẹ̀yin lẹ́fà àwọn méjèèjì yìí ńlá ní kéèsì pẹ̀lú ní different court èmi àti Emma pẹ̀lú ìyàwó àti ìbẹ̀ ní Germany tí ń fẹ́ dárúkọ wọn nítorí ìdí pẹ̀lú bàbá Bariga àtàwọn míì tí gbogbo wa kóra wa jọ pé àwọn kan ni wọ́n sacrifice àmọ́rúkọ mi hàn lálá lórí project yẹn pé bá a ṣe máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀ kọ́ nìyí níbi ọdún 3-4 sẹ́yìn ẹ gbàgbé ni pé èpè la fi máa ń gbààwẹ̀ nínú Ramadan tí wọ́n máa gbé ìhòòhò obìnrin jáde ẹ gbàgbé ni àwọn èèyàn yìí rí i pé ìgbìyànjú wa lé àwọn kúrò lórí igbá wọ́n fẹ́ stage comeback ó dẹ̀ wà nínú wa arákùnrin tí mo wí yẹn tí mo sọ wípé tíríìpù kan ètò lè ó wà nínú wa tí bá ń ba yí ẹnìkan jẹ́ lọ́wọ́lọ́wọ́ tó bá rí pé nìkan lọ dá sí tí ń sọpọ́tì ń tọ̀hún kódà kẹ́nìkan máa kọ́mẹ̀ntì kó jẹ́ni tó lórúkọ yóò sọ ìjàndí tẹni tí ń kọ́mẹ̀ntì yẹn ìṣesí ẹ̀ ní pé tó bá ti rí wípé ìwọ lọ dá sí yóò padà wọ́nà tí ó parí ìjà pẹ̀lú ẹni tí ń ba yí ẹ̀jẹ̀ yẹn tó bá parí ẹ̀ tán yóò wá set against ẹni tó ràn lọ́wọ́ ẹ lọ wo gbogbo tó ti ṣẹlẹ̀ kọjá àwọn ni wọ́n jọ pawó pọ̀ lórí pé lọ́ọ́ bá ló kọjẹ́ kẹ́nìkan má gbọ́ wá sí rẹ̀ mọ́nú Ramadan yìí àwọn ni wọ́n pawó pọ̀ bá ló kọjẹ́ nítorí nǹkan kan tá a mọ̀ pé orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ kán lè bá blọ́ọ̀kì bá ló kọjẹ́ kíjọba ó lè bá sọ pé ẹjọ́ kù nípò tó wà wọ́n jọ pawó pọ̀ ni wọ́n ti ẹnìkan síwájú ẹni wọ́n ti síwájú ẹni wọ́n fabricate rọ́ ní àwọn ọ̀rọ̀ tí ọmọ búra téèyàn ọmọ wò pé ṣé Islam lélẹ́yìí Ọlọ́run Ramadan náà ń bọ̀ tó yẹ kójú ó ti àwa mùsùlùmí pé sótó yẹ ká bá wa níbi à ń bè bú sótó yẹ ká bá wa níbi páyẹ̀yẹ́ ẹ̀sìn mo ti wọ ní kàkán yìí bóyá ń gbà mọ́ bẹ́ẹ̀ secondary school ni èmi àtàwọn ìyàwó mi bí ológbò là máa ń dì mọ́ra wa kiri Ọlọ́run ṣàánú mi gan Ọlọ́run mi ò fi mí sílẹ̀ nígbà kan nítorí náà ẹ̀yin tẹ́ gbàgbọ́ yé ní tí mo gbé dání pé àlàáfíà ni mo gbé dání n tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn nìyẹn bẹ́ẹ̀ bí ìjọba kan bá fight corruption fight ìjọba yẹn padà mo fight àwọn tí wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá dọ̀tá ara wa Ọlọ́run dẹ̀ fún wa níjà yẹn jà èmi àti gbogbo àwọn tá a jọ jàjà yẹn kọ́ lọ́wọ́ san wọ́n lẹ́sàn dáadáa kódà tó fi dórí bàbá mi Mudirul Markaz Hafizahullah wàrà gbogbo wájọ dá agbára jọ ní láti fèsì fitna yìí wọ́n wá rí i pé Akéwùgbàgbé Òdù tó ń sáǹdì lókè àkọ́kọ́ tí a kọ́ ṣe ni pé bí Ramadan ṣe ń bọ̀ gbogbo pages wa ní ẹja gbà with intention pé inter program sílẹ̀ tó bá dé kò ní ráyè fèsì
náà wá bẹ̀rẹ̀ sí yọ fíìmù lọ́tún lọ́sì. Èmi ò wá ní èsì kan, ẹni tó sọ̀rọ̀ kókó ẹ̀rí wá sí kóòtù ni. Kí wà ní evidence tí mo wí? Bàbá ìmáàmù àgbà ìlú Ìbàdàn Hafizahullahu wa ra'ah, Ọlọ́run bá ń ṣàlékún dáadáa bàbá. Wọ́n pè mí ní few days sẹ́yìn pé àwọn fẹ́ dá sọ̀rọ̀ yìí. Tí wọn náà bá ń bọ̀ mú èèyàn mẹ́jọ dání. Sẹ́nìkan ti mú èèyàn mẹ́jọ dání ni. Bàbá ìmáàmù ní ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ láì dáa tí gbogbo ayé ń wí yẹn ó ti kọ orúkọ èèyàn mẹ́jọ o. Mo wá ní bàbá ẹ jẹ́ kí n rí orúkọ èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ tó kọ kí n lè bá a mọ àwọn tèmi náà sọ pé kán máa bọ̀. Ìgbà tí orúkọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n fi hàn mí. Number 1 Onsaka of Lagos. Ẹni tá a ti gba bench warrant lórí ẹ̀ lórí pé ń bú àwọn bàbá wa ó ní number 1 lórí list. Number 2 ẹni tí ń fi àwọn Christianities ẹlẹ́sìn Christianity ṣẹ̀sìn táwọn náà dá padà òun ní number 2. Number 3 ẹni tó ti bà mí lórúkọ jẹ́ rí nílùú Ìbàdàn tí mo gbé lọ kóòtù tí wọn ò jẹ́ ọwọ́ kóòtù tí wọ́n bẹ̀ mí. Ẹnì kíní ẹnì kejì àwọn méjèèjì náà ń bẹ̀m̀bẹ̀ nínú àwọn tọkọ. Mo ti rí list yẹn mo ní okay ó yé mi. Arákùnrin màá wá. Nígbà òdìjọ́ kejì bàbá pè mí pé àwọn ti kìlọ̀ pé àwọn èèyàn yìí ò gbọ́dọ̀ wá mọ́ o torí àwọn mọ̀ pé ò ní wá táwọn èèyàn yìí bá wá. Mo ní bẹ́ẹ̀ ni bá mi fẹ́ wá. Wọ́n ní wọn ò ní wá mọ́. Àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó study òṣèlú tí mo dẹ̀ study psychology mo mọ̀ pé wọ́n padà yọjú. Mo wá ní sùúrù bí wọ́n ṣe ń pè mí tó látago 2 mi ò yọjú. Ó wá di bí aago 6 mo páàkì síta bàbá ìmáàmù. Màá ní kẹ́nìkan lọ bá mi wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n wá ń fún mi níròyìn pé ẹni tí ń àtàkì àwọn kírísítẹ́nì ọwá ó kó ọlọ́pàá bíi 10 dání, ó kó mọ̀pó dání. Ẹni tí ń àtàkì gbogbo àwọn bàbá wa tó gbéṣẹ́ fún ẹni tó ń bà mí lórúkọ jẹ́ yẹn òun náà kó sójà dání, òun náà ń bẹ́ńbẹ́. Sẹ́kẹ̀mí náà wá lọ kó àwọn ọlọ́pàá kásọ̀tà bàbá ìmáàmù di ibùdó ogun ni. Àwọn tí wọ́n ti gba bench warrant táwọn wá kiri re. Àmì mi ò ní sọ̀tà bàbá mi dojú ogun ọbẹ̀ tà kí n má yọjú síbẹ̀ ni mo fi kúrò ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn yín àlàáfíà ilẹ̀ Yorùbá kàn yín wàláhì mo fi Ọlọ́run búra wọ́n fẹ́ padà sí bí wọ́n ṣe ń sọ wá dọ̀tá ara wa ni n ló wà lábẹ́ ọ̀rọ̀ yẹn kò sí nǹkan kan mí lábẹ́ ju pé wọ́n fẹ́ bà orúkọ tó dáa jẹ́ tọ́lọ́run ò fáwọn kí wọ́n lo opportunity yẹn fi stage come back kí wọ́n tó máa da gbogbo ẹ̀rú bá ṣe ń dàrú tẹ́lẹ̀. Ìdí nìyẹn gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ gbàgbọ́ yá àlàáfíà lẹ́nu àti ògbà gold ẹ dìde ẹ ràn mí lọ́wọ́ ẹ fún mi ní support. Ẹ̀yin ẹlẹ́sìn traditionalist tẹ́ gbàgbọ́ yé pé mi ò ta kẹ̀sìn yín mi ìsìnbá yín dẹ̀sìn pọ̀ ẹ dìde ẹ ràn mí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ jẹ́ Christians tẹ́ gbàgbọ́ yé pé àlàáfíà ni mo gbé dání ẹ dìde gbogbo yín ẹ ràn mí lọ́wọ́ lórí àwọn èèyàn yìí. Wọ́n fẹ́ sọ irọ́ dòdòdò ẹni tí wọ́n gbéṣẹ́ fún ó ní nǹkan tó plan pẹ̀lú tó sọ yìí pé ó ń fi àáké sín gbẹ́rẹ́. Ẹni tó gbéṣẹ́ fún ọ̀kan nínú strategy ẹ̀ tó máa ń lò ní pé tó bá fẹ́ bà yé ẹnìkan jẹ́ yóò wá wọ ẹni táyé rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ tí ń ṣépè fún yóò wá drag ẹnìyẹn lọ bá. Ọmọ tó pààyàn nílùú Ìlọrin ni a fẹ́ drag orúkọ mi wọ̀ mọ́sọ̀ tí wọ́n sọ pé ìlú Ìbàdàn lórí wà ká tó padà rórí padà nílùú Ìlọrin wọ́n fẹ́ káwọn èèyàn believe pé mi náà ń ṣerú ẹ̀ ńlọ́fà wọ́n fi àáké sí gbẹ́rẹ́ kò sí nǹkan míì tó wà lábẹ́ wàláhì mo fi sàárè mi búra yọrọ ni. Wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá wù ni. Èmi ti play role tèmi mùsùlùmí tó nífẹ̀ẹ́ àlàáfíà Christian tó nífẹ̀ẹ́ àlàáfíà traditionalist tó nífẹ̀ẹ́ àlàáfíà tẹ́ ẹ bá dìde láti support mi lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí tí wọ́n bá lọ sọ irọ́ dòótọ́ yóò wà nù rẹ́kọ̀dù pé mo sọ tèmi. Part 1 wà sí yìí ni tó bá dọ̀la a continue part 2. Ọmọ akẹ́wọ́ gbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lọ́lúwa fi ń san rere. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. kò sẹ́ni tó mọ̀la. Ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold Ìdòwòpọ̀ ẹ dákun abẹ́yìn ni ẹ bá wa ra ọjà ẹ̀yin lè ń jẹ́ ká bùgá
àánú ọlọ́run ò ní wọ́n yín. Thousands acres of land a ní ọ̀nà Èkó ọ̀nà Ṣẹ́yìn kódà béèyàn fẹ́ ra lé a ní káàkiri. Ẹ mọ́ ọmọ yín wá sí ilé kéwú wa àti skul wa àwọn ọmọ náà lálùbáríkà. Hajj 2025 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold ẹ gbádùn hajj yín dọ́ba. Bákan náà ẹni wọkọ̀ ẹni wáyà ẹ text message ẹni ọjà àǹfààní lọ́kọ-láya tó jẹ́ pé ó kọ tí ọ̀dà ni wọn ò fi fẹ́ ẹni tó mú wá tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n fi dàrú ní okùnjọ́ 5 tí wọ́n ṣe marriage ńgbà wọn gbọ́ pé àbúrò lágbájá mọ̀ ni gbogbo family ní Ọlọ́run ò ní já wọn fẹ́. Mo lọ bá bàbá wa Ibà Kìsí tí mo lọ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n kọ́ mọ̀ bọ́ ọmọ yìí nú jẹ́ wọn lágbájá mọ̀ ni ìran àwọn ò ní fẹ́ràn rẹ̀ láyé òun lọ́wọ́ ajáde tó dẹni rí báyìí ní ìsìn lọ́sàn-án gan. Nítorí náà bàbá wa tí wọ́n sanwó wá sí i bàbá Dr. Awa Ibrahim Abíọ́lọ́run fún yẹn ní máa padà sí ibú ọkọ̀ ọkùnrin mọ̀ náírà wọ́n sanwó wá sí i lórúkọ bàbá wa náà ìbí àgbàlú Ọ̀fà tẹ́lẹ̀ bàbá wa Akéwùsọ́lá Ọlọ́run já pàdé wọn lálìjánnà. A tún sanwó wá sí i lórúkọ bàbá wa Látàndá tí wọ́n jẹ́ bàbá tó bí bàbá ìyá wa kún ìmọ̀ náírà Ọlọ́run ò já pàdé bàbá lálìjánnà. Àṣẹ dájọ́ kásìkò lọ̀rọ̀ ayé jẹ́ kádájọ́ rè kásìkò lọ̀rọ̀ ọmọ Alátàndá dájọ́ ó sì yọ lára Mọ̀nára Akéwùsọ́lá dájọ́ ó sì yọ lára Bùráhímà kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ kádájọ́ rè kásìkò lọ̀rọ̀ ọmọ kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ Aláfẹ́dá dájọ́ ó sì kó lára Mọ̀nára kádájọ́ kásìkò lọ̀rọ̀